Aboro Aboye de novo aqui do Oketashi. Nós estamos agora no Arabá Office, no escritório do Babarabá. E ele está dando uma entrevista agora, eu vou mostrar para vocês. Aqui é o Arabá Office. Aqui só os principais líderes podem entrar. E o nosso Babarabá está fazendo uma entrevista. Kábẹ̀ tó lè sọ pé ìrìnàjò àdìmọ̀ ọ̀tá máa dá fún lọ́dún yìí nígbà tí oṣù fá bá jáde. Wọ́n máa ń sọ̀rọ̀ bí àwọn olùpàdé olùdíò. Ìyá máa ní yóò pẹ̀ tó ń sẹ́lẹ̀ láti ẹ̀sẹ̀ tí wọ́n dá ó tún wá padà tó wá ń sọ̀rọ̀ pé arúgbó kan fẹ́ sọ̀rọ̀ ẹ wá jọ ń sọ̀rọ̀ tó jẹ́ bẹ́yẹn ọ̀rọ̀ ẹ wá dàbí ọ̀rọ̀ amú ogun owó àbájá ń sọ̀rọ̀ bí arúgbó tó jẹ́ bẹ́yẹn wọ́n fẹ́ ṣògùn owó irú kan ṣẹlẹ̀ bí ẹnìkan wá bí wọ́n àtọ̀kẹ́ ó rẹ̀ kó òun ní awọ àràbà àgbáyé èèyàn ń ṣiṣẹ́ ó ń gba àádọ́ta ẹgbẹ̀rún ní ọjọ́ méjì ó tún wówó kiri jìbìtì tí ń lù wọ́n á bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni ìwọ̀gán wá olóògùn ló fẹ́ sọ̀rọ̀ wá àwọn abẹ́rẹ́ sí ní àwọn méjì kẹ́kọ̀ọ́ kó lè yẹ kẹ́kọ̀ọ́ àwọn méjèèjì kẹ́kọ̀ọ́ wọn sí àtìmọ́lé ṣẹlẹ̀ àwọn ẹni tí wọ́n ṣe jìbìtì máa kú sí lóòrùn náà ẹ̀kú sí wọ̀ olóòtítọ́ kó bá sáwọn tí ara kọ́ra adébákàdàgbà mẹ́fà tí wọ́n lọ sókè tí wọ́n lọ mú omi òtítọ́ tí wọ́n lọ mú omi òtítọ́ ẹni sòtítọ́ ni wọ́n lọ wá ìgbà tó ń jìbìtì àwọn gbàna ní pé ẹni ilẹ̀ wọ́n tà sí ọ̀tọ́ àwọn yẹn náà léèrè kí wọ́n mọ́ fagídé wá owó ẹni bá jẹ́ tí bá ti bá owó tí máa ṣe kí máa àwọn ẹni tí wọ́n ń sọ mú fá tí wọ́n ń ṣe fá ìyẹn lè yà sí ìdí fá tí ò ń sọ mú fá láàrin kó fi lóòrùn jìbìtì àdìlẹ́ni tí ò ń sọ mú fá bó ṣe yà sí ìdí fá ó léwu àwọn náà àyà ẹ̀sìn ẹlẹ́sìn tó ti yé báyìí báwọn ẹ̀rọ bá dẹ̀ gba ti ẹ̀sìn tí wá náà kò sí kàtó ṣe kéde ìjọba kí wọ́n má fi àwọn ẹ̀kọ́ àwọn wọ́n sọ̀rọ̀ ní àràbà àgbáyé wọ́n sọ̀rọ̀ bí arúgbó sí arúgbó lẹ́nu tó sọ̀rọ̀ wá ní ọ̀dọ́ ní lọ́yìn tó ti mú wá yẹ́ kí wà ní kó ṣùgbọ́n ohun mi ò dàbí àgbà kí ní ìmọ̀ràn mi ní fáwọn ìyàwó pé kí wọ́n ra fi ṣòro wá ọ̀rọ̀ bàbá mi máa sọ̀rọ̀ lẹ́ni tí òun kọ́ ńlá ara káwọn ọmọ fi àrùn fún jìbìtì orúkọ mi ní Abọ́dọ̀tun owó labí ọmọ awó ẹnu ìdáyé òyìn ìṣẹ̀ṣẹ̀ ẹ̀ẹ́kùn ó ní bọ́ ọlọ́jà ń kùn ó kọ̀rọ̀ tó ní ọ̀fẹ́ ó jẹ́ mọ̀nàkọ̀ lọ́rọ̀ sọ́nù ọ̀rọ̀ máa ní dọ́là ẹ̀ẹ́kùn àrà gbọ̀ngbọ̀n.
Acabamos de transmitir aqui uma entrevista do Babá e vamos finalizar, mas fiquem de olho, vamos ter sempre algumas entradas de repente assim.